أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية وآياتها 7. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة البقرة الآية وآياتها 86 و100. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. اللهم اجعلنا من المفلحين. Kí ni ìtumọ̀ nǹkan tí ọmọbìnrin yìí tó kà? Bóyá àwọ̀ ti ṣe wòlímọ̀ àbò oníyàn tó fẹ́ ṣe wòlímọ̀, mo mọ̀ pé gbogbo yín pátápátá lẹ ò mọ ìtumọ̀ nǹkan tó kà. Gbogbo àwọn tó wà ní ibi tọ́mọ yìí ti ń ka kíní yẹn wọn ò mọ ìtumọ̀ nǹkan tó kà. Inú ogun wọn dẹ̀ ń dùn, wọ́n rò bí nǹkan gidi kan ló kà. Ẹ jẹ́ ká wá sọ ìtumọ̀ ẹ̀ ní èdè Yorùbá. Ó ka Fátíà, ó dẹ̀ ka Bákọ́rà. Fátíà ní orúkọ Allahu, aláàánú, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá, aláàánú, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan ni a wá orí sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà níbẹ̀ yẹn, ìyẹn Christian àti Jew. Wọ́n jọ ṣe àmín. Àwọn Christian náà wá ń bẹ̀ o, wọ́n jọ ṣe àmín. Ó wá dé Bákọ́rà. Kí ni ìtumọ̀ Bákọ́rà? Alif Lam Mim, ìyẹn ò ní ìtumọ̀. Tírà yìí kò sí iyèméjì nínú rẹ̀, ìmọ̀nà ni fún àwọn olùbẹ̀rù Allahu, àwọn tó gbàgbọ́ ní òdodo nínú ìkọ̀kọ̀, àti àwọn tó ń kírun, àti àwọn tó ń ná nínú ohun tí a pèsè fún wọn, àti àwọn tó gbàgbọ́ ní òdodo nínú ohun tí a sọ̀kalẹ̀ fún ọ àti ohun tí a sọ̀kalẹ̀ síwájú rẹ, àti àwọn tó ní àmọ̀dájú nípa ọjọ́ ìkẹyìn. Àwọn wọ̀nyẹn wà lórí ìmọ̀nà láti ọ̀dọ̀ Olúwa wọn. Àwọn wọ̀nyẹn gan ni olùjèrè. Gbogbo dẹ̀ ń dùn, báríkà rẹ̀ ó ti ṣe wòlímọ̀. Bá ṣe pé rọ ni. Ẹ wo ìtumọ̀ ẹ̀, ṣó bọ́pọlọ mu. Ìtàn lásán ni. Àwọn ọmọ Lárúbáwá ló ń bá wí, kò kàn wá. Mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà, má dẹ̀ máa tẹnu mọ́. Allah, Yorùbá Allah, òun ni Allahu. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Àwa Yorùbá la mọ Ọlọ́run, kò dẹ̀ sẹ́yìn kan tó mọ bí Ọlọ́run ṣe rí. A mọ bí Allah ṣe rí. Ère ni, ó ní ọwọ́ ọ̀tún méjì, ọkùnrin dẹ̀ nítorí ó ní nǹkan ọmọkùnrin, ìyẹn Allah. Àmọ́ Ọlọ́run Olódùmarè kò sẹ́ni tó mọ bó ṣe rí. Spirit ni, ibi gbogbo ló wà. Allah ibì kan ṣo ló wà, ibẹ̀ náà dẹ̀ ni Kaaba, ilé ẹ̀ ní ilẹ̀ Mẹ́kà. Lẹ fi máa rí tí Allah máa fi ilẹ̀ Mẹ́kà búra. Ẹ ò lè rí Allah kó fi nǹkan ilẹ̀ Yorùbá búra torí kò mọ àwa ọmọ Yorùbá, kò mọ̀ wá rí. Ibì kan tẹ́ ti lè rí ìtàn ilẹ̀ Yorùbá, ibẹ̀ ni inú Ifá dẹ̀ lójúwe Ọlọ́run Olódùmarè fún wa. A ò tako ẹ̀sìn kankan, gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pa à ń tako ẹ̀sìn. Àmọ́ à ń sọ eléyìí láti ṣí wa níyì, láti jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé wọ́n gbé ẹ̀sìn Islam wá láti wá gbà wá ni. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni. Àwọn Fúlàní ló ń lo ẹ̀sìn Islam, wọ́n fi ń gbalẹ̀ ni. Wọ́n ti gba ilẹ̀ Haúsá tán pátápátá. Gbogbo àwọn Haúsá ti ń ṣerú lórí ilẹ̀ wọn. Gbogbo àwọn olórí wọn, governors wọn, councillors wọn, gbogbo wọn pátápátá ti di kíni, wọ́n ti di Fúlàní. Àwọn ọba wọn gan, wọ́n ti di Fúlàní. Irú ẹ̀ ni a ò fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kaaba ni.
Ọlọ́run Olódùmarè ò nẹ́sìn, Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí, Ọlọ́run Olódùmarè ò níná tó fẹ́ dá àwọn èèyàn sí. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Ó dá oníkálukú, ó fún wa ní àṣà àti ìṣe wa, àṣà àti ìṣe àwọn Lárúbáwá. Òun ni Islam. Wọ́n mú wá láti wá fi scam wa, láti wá fi gbalẹ̀ wa ni. Ẹ wo Egypt, àwọn adúláwọ̀ ló wà níbẹ̀ tẹ́lẹ̀, wọ́n ti gbalẹ̀ ibẹ̀. Algeria wọ́n ti gbalẹ̀ ibẹ̀. Tunisia wọ́n ti gbalẹ̀ ibẹ̀. Wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ adúláwọ̀, wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ní the whole Nigeria. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá náà part of Nigeria ni. A ní láti jí. Ẹ̀sìn Islam kò kí ń ṣe àti ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè. Ẹ fi ẹ̀sìn Islam sílẹ̀. Àṣà àti ìṣe àwọn Lárúbáwá ni. Ẹ̀sìn fún àwọn Fúlàní ni. Gbogbo mọ́ṣáláṣí tẹ́ rí yẹn, nǹkan ogun ni wọ́n máa ń kó síbẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Irọ́ lásán ni Islam. Islam ò ní nǹkan kan tó wá ṣe fún wa, ó wá báyé ìran ọmọ Yorùbá jẹ́ ni. Wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá fi gba èdè wa, kán fún wa ní èdè Lárúbáwá, kán gba àṣà wa, kán fún wa ní àṣà Lárúbáwá, kán gba ìmúra wa, kán fún wa ní ìmúra Lárúbáwá, kán gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, kán fún wa ní Allah àti àwọn Lárúbáwá. Gbogbo nǹkan tẹ́ ń ṣe nílẹ̀ Lárúbáwá, ìrun kíkí ni, ẹbọ ni, ẹbọ tí ṣìgìdì Allah tó máa ń gbà ni. Allah nǹkan tóun máa ń gbà nìyẹn, kẹ́ ẹ máa kírun fún. Allah ó dàbí àwọn local deities tọ̀dọ̀ tiwa náà ni. Ògún, Ṣàngó, Ọya. Ẹ mọ̀ pé tá a bá fẹ́ bọ, èdè Yorùbá la máa lò. Gbogbo ibi tí wọ́n bá ti wá ní gbogbo àgbálá ayé tí wọ́n bá fẹ́ wá bọ àwọn deities tọ̀dọ̀ tiwa náà, èdè Yorùbá ni wọ́n gbọ́dọ̀ lò. Gbogbo ibi tí ẹ bá ti fẹ́ lọ bọ ṣìgìdì Allah, tẹ́ bá ti fẹ́ lọ sin Allah, èdè Lárúbáwá lẹ gbọ́dọ̀ lò. Torí wípé àwọn Lárúbáwá ló ní. Àwa náà tá jẹ́ ọmọ Yorùbá, a ní tọ̀dọ̀ tiwa. Wọ́n fẹ́ fi tọ̀dọ̀ tiwọn kán fi gba tọ̀dọ̀ tiwa lọ́wọ́ wa, ká lè di ẹni yẹpẹrẹ, kí wọ́n lè bá rí wa pa, kí wọ́n bá lè rí ilẹ̀ wa gbà. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kàbá ni. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ lọ dira. Mo sọ yìí, mo dúró. Ó dìgbà.